kìsẹ́ni tó kọjá àṣìṣe ọ̀kẹ́yàn tún kó àmì tó bá ṣe mistake nítorí wọn fẹ́ ni. àánú wọn ní ibi tí wọ́n ti ń kọrin nílé ìjọsìn àwọn sẹ̀lẹ̀ gbogbo ẹ̀mí wọn àwọn òpá wọn promote humanity àwọn promote peace àwọn promote love kò kí n ṣọ̀nà tí wọ́n fi ń promote humanity love and peace nìyẹn sa ẹ ti kọjá àlà jẹ́rí Islam kò ní abá bá kìrìsìtẹ́nì ṣe kò ní abá pè wá lóde àlè lọ tó bá pè wá ní kò mọ àlè lọ tó bá kódà àlè bá kìrìsìtẹ́nì àlè bá wọn ṣe transaction ẹ gbọ́ gbogbo dáadáa tí yìnyín bá ń ṣe láyé àlè bá kìrìsìtẹ́nì ṣe ṣó ti yé báyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ kọjá àlà débi pàwà lọlé ìjọsìn wọn máa lọ sí nǹkan tí wọ́n ń sìn. ṣe gbọ́ ẹ kúrò eléyìí ò pé kí bólẹ̀ tí àwọn ọmọ òun tẹ́ kó sọ̀rọ̀ láì yìí náà. gbogbo ìdè blast yẹn gàṣọ látò torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì orí yóò pé ẹ gbádùn ẹ sick gbogbo ìdè blast yẹn ẹ dẹ̀ bu torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì and so what ṣé òun ni mùsùlùmí àkọ́kọ́ tó kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ni. let everybody be fèrè àsàlátù to his own faith ẹ jẹ́ kó lọ wọná tó bá fẹ́ wọná let us breathe ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ̀yin pí ọlọ́run ẹ fèrè àsàlátù kalẹ̀ ẹ̀yin kọ́ lẹ sọ lórúkọ rẹ̀ ẹ̀yin kọ́ lẹ kọ́ lórí tí ń kọ yóò jẹun ìtẹ́rí àsàlátù lọ ṣe bísínẹ́sì. ẹ wo ṣó tí èrè àsàlátù tó lọ ṣe nínú ìjọ sẹ̀lẹ̀ tí ó lọ kọrin ó mà ti dá yánpọnyánrin ó ti dá wàhálà sílẹ̀ ní àwùjọ àwọn mùsùlùmí àwọn àfọ àwọn ti dojú ìjà kọra wọn o máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan ta ni Ọlọ́run sọ ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní agbára ó gbẹnu tán o mi ò fẹ́ kó jẹ́ pé mi nìkan ni máa gbọ́ ọ̀rọ̀ yìí torí pé kí ni ohun tí ẹ ní láti gbọ́ ni bákan náà Yàyà Gàmbàrí àti Alájà Mariam Balógun gbogbo pátá lẹ máa gbọ́ ohun tí wọ́n sọ nípa èrè àsàlátù àti orin tí ó lọ kọ nínú ìjọ sẹ̀lẹ̀ tí wọ́n pè sí gẹ́gẹ́ bí akọrin. àwọn àfáà tí wọ́n dìde ogun sí èrè àsàlátù ọ̀rọ̀ tí ikú gbọ́ tí etí ẹ̀ fi di ẹ̀wù ẹ jẹ́ kájọ lọ wò náà mo padà bọ̀ ó yá lókè lọ́hùn. kábíyèsí Olódùmarè kábíyèsí fa akíwẹ̀ lóòótọ́ lọ́n káàkiri àtàrà ìpàtà kó tẹ̀wé òní fọ́ ìtẹ̀wé òní di láṣẹlẹ̀ Olódùmarè láṣẹlẹ̀ wọ̀fá fọ́nà kan ni mo rí ẹ dákun kí á tó bẹ̀rẹ̀ fídíò náà ẹ jẹ́ ká gbọ́ orin yìí. orí tẹ́ gbọ́ tán yẹn ó ní ọmọkùnrin tán kọrin tán pé ní èrè àsàlátù wọ́n pè sí ṣọ́ọ̀ṣì wọ́n sì fún lówó sẹ́rẹ̀ ó sì lọ kọrin fún wọn ọmọkùnrin ó ní mùsùlùmí ló ń kọ ṣùgbọ́n tí ó wà tó yà lẹ́nu ni pé nígbà tí ọmọkùnrin tó lọ kọrin ní church torí gẹ́gẹ́ bá mùsùlùmí tí wọ́n sọ ipa ti church àti mosque ẹ̀sìn ìpè kan náà làwọn nígbà torí pé àwọn mùsùlùmí àwọn làwọn ní Jesus ipò ní ànábì Ìsá wípé ibùn kan tí wọ́n bá dákọ̀ Jesus mùsùlùmí ṣe alẹ́ sàlá sàlám wípé mùsùlùmí fẹ́ ká wọ́n mọ̀ pé àwọn láìkì Jesus gẹ́jú Christian lọ so tí mùsùlùmí sọ̀rọ̀ wọ́n fẹ́ bá ẹlẹ́bọ jà tálíbà àtàwọn ẹlẹ́bọ jà àwọn ẹlẹ́bọ ọ̀rẹ́ ń báyìí wọ́n jẹ́ ká wá pé àwọn àti Christian pé ẹ̀sìn àwọn ìkan náà ni ipò mọ́ ipò díẹ̀ Ọlọ́run kan láwọn sìn ó kè sìn èrè àsàlátù wàá gba owó ó lọ play fáwọn church nígbà tó play fáwọn church àwọn mùsùlùmí bí wọ́n ti jáde nù òpònú ọmọ Alágúsí tó ní káwọn jáde sólólù ọ̀run tó jáde sí fídíò yìí àtọmọ olóyìnbó kùtù bí àbíkí lóko rẹ̀ wọ́n wá jáde ní wọ́n jẹ́ kí ó mọ̀ pé bó ṣe lọ sọ́ọ̀sì wọn kò tó bá òfin Islam mu ṣùgbọ́n tẹ́ bá sọ́nà àwọn ṣẹ̀tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀rọ sọ́nà pé àti Christianity àti Islam àlẹ́bí kan lẹ́sìn wọ́n ní fún nǹkan tàbá tí àwọn lọ forí balẹ̀ fún Abraham ló bí Abraham ló kọ́ bọ́ kábàáyé Abraham dẹ̀ ni ó ní bàbá tó bí àwọn àti ìran Jésù àti ìran mẹ́jọ wọn ní Abraham ló bàbá tó bí wọn ṣé wọ́n jẹ́ kárí mọ̀mẹ́rin sọ́sọ́ yẹn pé ó jẹ́ kárí pé àti Jesus àti tó jẹ́ mẹ́rin Abraham ní bàbá wọn ìyẹn ànábì Ibrahim ní bàbá wọn ipò yàrá bìkẹ́lẹ́ làwọn ti wá so wọ́n máa jẹ́ kárí pé ẹ̀sìn àwọn òtakura wọn but ẹ̀sìn òtakura yìí nìsín ẹni wà lọ́nu church lọ́kọ ni gbogbo wa jáde fún ṣe but ìjọ tí ẹ bá ti fẹ́ sàbòtí ẹ fẹ́ bẹ́lẹ̀ bọjà ẹ kọ̀ọ̀rọ̀ ayé pọ̀ mọ́ Christian ìjọ tí a jẹ́ kẹ̀lẹ́ àti Christian nìkan ẹ wà jáde tẹ́sí Christian ẹ ní jẹ́ kankan náà mọ̀ gbà náà ṣé ti yẹ yín tẹ́tẹ́ ní ìṣẹ́jọ́ bá sọ̀rọ̀ wọ́n pẹ́ Christian ọlọ́kan làwọn pé ànábì Ibrahim àwọn jẹ́ wọ́n láwọn pé Ibrahim ni wọ́n láwọn pé ní Ibrahim wọ́n Christian pé ní Abraham àwọn pé Joseph àwọn pé Yusuf Christian pé Joseph àwọn pé kan ní Isaiah Muslim pé ní Isaac wọ́n láwọn pé Musa àwọn pé Moses ipe so the same belief làwọn jọ belief ẹjọ́ wájú báyìí wọ́n ní the same belief ẹjọ́ ní the same prophet ẹjọ́ ní the same story but ẹ wà lè bára yín ṣe ó wà ní pé ọmọ Muslim wọnú chọ́ọ̀chì ó lọ kọ́ ni gbogbo wa jáde fún nítorí pé ẹ̀sìn yìí wọ́n fi wá good division wa ni wọ́n fẹ́ tú ọmọ Yorùbá méjì ká Christian tó ń ṣe program Yorùbá ni ó kọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ kò wá kọ́ni fún ẹ̀yin person line gbogbo yín ẹ jáde ẹ̀ ń bú lórí pé lọ́kọ́ nínú church tí wọ́n lè dárúkọ Jésù níjọ́ tí wọ́n fẹ́ sàbòsí ní táwọn sẹ̀sẹ̀ bá wà tí wọ́n dárúkọ Jesus ẹ sọ pé alẹ́ ìsàlá ìsàlám ipò kí àtọ́la aláwọ̀ kó wọn bá Jésù ipò torí pé òjíṣẹ́ yín Jésù náà táwọn òtọ́ bá ṣe máa ń claim ipò Jesus òjíṣẹ́ yín ni tó yẹ kẹ́nìkan ó lè lára yóò lè lọ síbẹ̀ lọ sínú church kó lọ kọrin tó lọ gbọ́wọ́ rẹ̀ kì í sábà ló kọrin o kẹ́ẹ̀ta kò kẹ́ ní ìsàlá yín mùsùlùmí mọ́
so tẹ́ ẹ bá fẹ́ fi tàn ṣègbè tẹ́ ẹ fẹ́ fi tàn àwa oníṣẹ̀ṣe ẹ jọ pé ọmọ ìyá nìyí wọ́n ní tí wọ́n kẹ́ ìméjì nìkan lẹ́kẹ̀ẹ́ àti kírísítẹ́nì kan ẹ sàrẹ́kọ̀ ọ̀dẹ́ mọ̀ pé ẹ̀yin kírísítẹ́nì sọmọ yáwá torí pọ́sẹ̀ sí wọn bẹ̀lẹ̀ kan láìsọ pààlà nìkan náà lájọ ní o tẹ́lẹ̀ láti kó mẹ́ ẹ̀yin méjì òtún dọ́ta ẹ̀yin méjì wá ní the same ipe prophet ipe ní story tó jọra wọn but ẹ̀ lè bára yín ṣe. meanwhile ibi tí mùsùlùmí tẹ́ mọ̀ pé ó ní wọ́n ti dàbú olórí ẹ̀kọ́ mọ̀ pé tó wọ́n jẹ́ pé kírísítẹ́nì kan ló wá sí àárín ìjọ mùsùlùmí tó lọ sínú nǹkan báyìí ẹ̀ bí pé kò sí kírísítẹ́nì ẹgbẹ́ ẹ̀ tó kàn dé máa ṣe yẹn kírísítẹ́nì jẹ́ kẹ́ mọ̀ pé ìfẹ́ ni àwọn lè fẹ́ lò kírísítẹ́nì jẹ́ kẹ́ mọ̀ pé ọlọ́kan là ń sìn báyìí sọ̀rọ̀ yàtọ̀ kírísítẹ́nì yẹn bá sọ̀rọ̀ jáde fún ara wọn tó bá lọ darapọ̀ mọ́ kírísítẹ́nì tó bá darapọ̀ mọ́ muslim lè ní ẹ̀ bá kọ̀dé ìbára wọn tó bá darapọ̀ ara mọ́ kírísítẹ́nì tó bá darapọ̀ mọ́ wọn yẹn muslim lè ní ẹ̀ bá kọ̀dé mọ́ ẹ̀ but ara yín kẹlẹ́ ọkọ̀ ní ṣọ́ọ̀ṣì nísìn ẹ̀ kọ̀dé mọ́ ẹ̀ ẹ̀ jáde gbọ́ ọmọ ìpò ní Lagos kẹtùgbọ́ tó ilé ẹja gbọ́ kẹsẹ́ ìdíkọ́ sọ̀rọ̀ àwọn àfáà mẹ́rin mo ti tó sọ̀rọ̀ lórí pé ìyá Sàlátù ó gba owó gbowó sẹ́rẹ̀ ó sì lọ kọrin nínú ṣọ́ọ̀ṣì. ìkan nínú àwọn ògo wa nínú Islam tí wọ́n jẹ́ kọrin tó pé ògo wa ni wọ́n lópin ìgbà tí wàá ní jókòó mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó bá fi hàn bẹ́ẹ̀ ògo wa ni nínú Islam so tí wọ́n jẹ́ kọrin ni èèyàn kan nínú àwọn sisters wa ni wọ́n send video wọn sí mi ní alẹ́ àná mi ò ní àtàkì yín bẹ́ẹ̀ ni mi ní bùyín ṣùgbọ́n ẹ ṣe mistake gan púpọ̀. ẹ bọ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ó ní wọ́n sẹ́ni fídíò ìyá Sàlátù sóhun pé lọ́kọ́ nínú ṣọ́ọ̀ṣì Ọlọ́run ò ní àtàkì ẹ̀ òun ò sì ní bú ó ṣùgbọ́n ó ṣe mistake púpọ̀ àkọ́kọ́ ní sẹ́bálìsì náà nìwọ ìjọ rẹ níjọ Saheed Shittu níjọ àwọn sàráfà alára mọ̀ pé ìjọ yín lẹ́yìn tí mọ́ ń tako ẹ̀ bá ń kọrin ìjọ yín ló sọ fún Paso wípé kò ní rọrùn wọ̀ ìjọ yín bẹ́ẹ̀ sì ni gbogbo sọ̀rọ̀ Kùránì nínú ní Suratul Luqman wípé tó bá ń kọrin ègbé nífẹ̀ẹ́ tó bá ń kọrin ìjọ tí yín gbogbo rẹ̀ support orin àti wọ́n o àti sàráfà alára mọ̀ pé o àti arígini o àti Saheed Shittu gbogbo yín bá wọn àti tọ́lẹ̀tì ayélujára ẹ̀yà alákàlákí tí ẹ̀yà lùsùn náà ni ìjọ yóò support orin ẹ̀ lé wọlé yẹn ìgbóni ṣùgbọ́n tí wọ́n wá ní wọ́n sẹ́ndì orin sí wọ nígbà tí ìjọ rẹ̀ gbọ́ ni nígbà tí sẹ́ndì orin sí ọ kí ló tó pọ̀ ẹ̀kọ́ sọ pé ìgbọ́ o ẹ̀yà ẹ̀dìdí tiẹ̀ ìjọ mi ò gbọ́ ni o orin tí wọ́n fẹ́ ti kéde pé ìjọ rẹ̀ ò gbọ́ o wá gbọ́ o wá fẹ́ fèsì ọmọ àríyàn ẹranko nù Islam ni ọ irú yìí ni Paso béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀mọ́ tẹ́ fẹ́ ṣe nígbà tí ìjẹ́ orí tẹ̀lé sódò tí ìbá sọ máa lè tó jẹ́ ni nígbà tó sẹ́ndì orin sí ọ ìwọ́n gẹ́gẹ́ sẹ́ndì kó sẹ́ndì orin kó fẹ́ gbọ́ ìjọ rẹ̀ ò gbóni Kùránì ti fi àwọn olórin rẹ̀ ṣùgbọ́n sí ìgbà tó fẹ́ kílèmù pé máa ìlọ́nu church ó sáré sọ máa ìdí àjọ rẹ̀ ó ní èyí yóò sọ ìmìnì tí ẹ̀gbóni náà ṣùgbọ́n mo ní wọ́n sẹ́ndì ẹ̀ nígbà tí ìgbóni tó wọ́n pé ìgbéni fẹ́ tó bá ń gbóni àtẹ́ tó ń kọ́ kí ló ń sẹ́ndì orí fún wọ́n wá sẹ́ndì ọ̀sẹ̀ wà gbẹ̀rẹ̀ lẹ́ni àwọ̀ ẹja gbọ́n tó wí. kò sẹ́ni tó kọjá àṣìṣe bọ̀ kí wọ́n tún kó àmì tó bá ṣe mistake nítorí wọn fẹ́ nu àárín wọn ní ibi tí wọ́n ti ń kọrin nílé ìjọsìn àwọn sẹ̀lẹ̀ gbogbo ẹbí wọn àwọn òpá wọn promote humanity àwọn promote peace àwọn promote love kò kí n ṣọ̀nà tí wọ́n fi ń promote humanity love and peace nìyẹn ta ẹ ti kọjá àlà ṣẹlẹ̀ Islam kò ní àbá kírísítẹ́nì sí kò ní àbá pè wá lóde àlè lọ tó bá pè wá ní kò mú àlè lọ tó bá kódà àlè bá kírísítẹ́nì àlè bá wọn ṣe transaction ẹ gbọ́ gbogbo dáadáa tí yìnyín bá ṣe láyé àlè bá kírísítẹ́nì ṣe ṣó ti yé báyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ kọjá àlà débi báwa lọ lé ìjọsìn wọn máa lọ sí nǹkan tí wọ́n ń sìn. ṣẹgbọ ẹ kúrò ilé yìí ò pé kí bólẹ̀ tí láwọn ọmọ òpòrùn tẹ́ kó sọ̀rọ̀ láyé yìí ná ó lẹ́sìn yìí ò ní kẹ́ mọ́ bá wọn ṣe ó lè bá wọn ṣe transaction ó lè bá wọn jẹun ó lè gba nǹkan lọ́wọ́ wọn ẹ lè bá wọn ṣeré pa ẹ lè bá wọn ṣàwàdà kò sí tẹ́ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ lè bá wọn gbé ṣùgbọ́n ẹ̀sìn ó tó wá ní pé ẹ gbọ́dọ̀ kọjá àlà ẹ gbọ́dọ̀ bá wọn ṣe tí wọ́n ń sìn táwọn sọ pé sí ilé mú dìbìṣọ́ àdìsìn ẹ sọ pé lọ́ni kìsẹ́ni lè bẹ́yìn ṣe bọ̀tá nígbà yìí bá wọn ṣe ẹ àmọ́ wàhálà ẹ ọ̀rẹ́ tí ìyàtà tó wá ṣe ń bẹ̀ yẹn pẹ̀lú owó tó sọ síwájú pé ẹ lè bá wọn ṣe ẹ lè bá wọn jẹun ẹ lè bá wọn ṣe transaction kódà ẹ lè bá wọn gbé gbogbo tó wá sọ yìí ètí ìyàtà tó sì mẹ́rin tó ń kọ nìyẹn èwo ni kò fi èwo ló ta kàlàfíà àti ìyàtà tó sì mẹ́rin tí wọ́n ṣe kọrin tí ń dá wọn lára yá tó ń múnú wọn dùn tó jẹ́ pé wọ́n sanwó rẹ̀ fún sẹ́yìn ló ta kàlàfíà àbẹ́ tí wọ́n sẹ́ wá ṣe gangan tẹ́lẹ̀ kí wọ́n pè ní ìsìn wọ́n ní kó wọn lọ ìkúsọ̀ wọn pè ìjọ àwọn kò lọ́kọ inú ṣọ́ọ̀ṣì èyí ló gbé làfíà dání sẹ́yìn ló gbé làfíà dání pé ìjọ àwọn kò nínú ṣọ́ọ̀ṣì àwọn kò lè bá yín sí o sẹ́yìn ló gbé làfíà dání tẹ́lẹ̀ fi yànga Islam ò fẹ́ kẹ́ bá wọn sí rárá torí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó takùlà káyìí ní Islam fẹ́ kẹ́ bá wọn sí ó fẹ́ kẹ́ jọ rúru papọ̀ ó fẹ́ kẹ́ bá wọn jẹun ó fẹ́ kẹ́ bá wọn sí transaction wọ́n á lè pẹ́ ṣùgbọ́n tí wọ́n ń sìn lẹ́ẹ̀ lè bá wọn sìn kí ni wọ́n ń sìn kí lẹ́yìn sìn torí nígbà tábìlì wà àlẹ́ méjì kẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ kan ti wá àfún Musa àfún oníjìlá àfún Dáúdà àfún Tàrẹ́tà àfún Musa Isa àfún Tàrẹ́tà àlẹ́ méjì kẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ kan ti wá táwọn náà dẹ̀ mú ìwá according to Quran ara wọn Jesus wà tó náà sí mú ìwá according to Quran yẹn náà táwọn náà bí yọ sọ̀rọ̀ ilé mọ̀sọ̀rọ̀ lẹ́yìn ibi alágbàkó ni àlẹ́ méjì kẹ́ mọ̀ pé Jesus òjíṣẹ́ aláwo ni àlẹ́ méjì kẹ́ mọ̀ ní ìsìn báyìí ẹ̀ táwọn náà bí tó jẹ́ kẹ́ mọ̀ kó jọ́nà ló wà àyìn tí wọ́n lọ́pẹ́ ẹ gbúdọ̀ bá wọn ṣe àwọn ìjẹ́ ká mọ̀ pé àti gbogbo Mohammed o àti Jesus o ara Abraham ní bàbá àwọn ti wá ẹ̀yọ́ máa Abraham méjì ní ìsìnbáyìí ẹ̀ tí wọ́n ń takora yín wá ní ẹ gbúdọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni wọ́n sìn tí wọ́n tọ̀ sí tẹ̀yìn sìn
ọmọ òpònú ẹlẹ́gbẹ́ wọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí torí ibi tí ìtọ́rọ̀ mùsùlùmí mọ́dún mi ní òòsàn àwọn yìí wọ́n ló sàyí àjáwélé ni ọmọ jáwélé ni nígbà tó lè jáwélé ó sì tún jáwọ́ sọ ẹ̀kọ́ tún já torí ẹ̀ ìwọ fúnra rẹ ẹ̀sìn ìgbàgbọ́ tí wọ́n gba alùsùn náà tó gbà kò fààyè gbá kó o fẹ́ sìnàwó kó o polówó ni yẹnudí ẹ̀rí àsàlátù ó lè jẹ́ níwájú àlàyé ẹ̀ tó fi jáde láyé ìnáwó lè fẹ́ sìnàwó kó o pè ẹ̀rí àsàlátù torí o ti sọ pé sìn ní fààyè gba orin ẹ̀rí àsàlátù sì ni o ṣe orin ní fi ń jẹun ìwọ tẹ́sí wà fààyè gba orin táwọn kan tó wá pé ọmọ ìyá rẹ nú ẹ̀sìn tí ẹ pé wò lè fún wa náírà ìwọ tó kọ̀ndẹ́mù ẹ ni ẹni tó lè fún lówó àwọn kan wá fún lówó tó wá kọ̀ndẹ́mù àwọn tó wá kọ̀ndẹ́mù ẹ ipa àwọn kan fún lówó ìwọ tó ní fún lówó wà ní kó wá jókòó tì kí ìṣèjọba ọmọ ìdìnnà fún yín papọ̀ nítorí tó àgbà pé kìrìsìtẹ́nì yẹn lọ dasani jù yín lọ ni ẹ̀yin olọ́pọ̀lọpọ̀ kankan agídí ayé lẹ wá sí bẹ́ẹ̀ sì sagídí kùnú ṣé bí kìrìsìtẹ́nì yẹn àwọn ìjọ sẹ̀lẹ̀ yẹn wọ́n rí olórin ẹ̀mí tó jẹ́ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ wọn ò pé wọ́n á lọ lórí mùsùlùmí èrè àsàlátù wọ́n ní kìrìsìtẹ́nì tó kọ́ bẹ́ẹ̀ wọn ò pé wọ́n fi fẹ́ràn sí wọn á pọ̀ lórí ẹ̀mí mùsùlùmí tó jẹ́ alásàlátù tó yẹ kẹ́yìn ló fi fẹ́ràn sí wọn padà ipe àyè kìrìsìtẹ́nì àmọ̀dúpẹ́ o àmọ̀ lórí o ipe ẹ̀ tiẹ̀ mọ̀ pé ipe ẹ̀ tiẹ̀ lè pè wá ipe ẹ̀ tiẹ̀ lè pè mùsùlùmí sí church tẹ́yìn tó tọ́ ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ni ó yẹ kí inú yóò dùn ipe ìjọ kìrìsìtẹ́nì pé ìkàlà ayé sí church ni bí àwọn kìrìsìtẹ́nì tó kọrin ẹ̀mí ṣepọ̀ tó wọn ò pé wọ́n wá pé mùsùlùmí kó wá kọrin fún wọn ìwọ tó wá ń bínú. ṣùgbọ́n ṣé ẹ lọ́pọlọ àpò lọ́pọlọ ni Sheikh Labeeb tẹ́jọ lọ sí UK òun náà ti lọ jọ kìrìsìtẹ́nì tó lọ kọrin rí tí bá dé kílùmù yẹn mi bá pè ẹ́ tó gbé máìkì síwájú jọ kìrìsìtẹ́nì tó ń pè tó kọrin tó sọ pé kìtìyà ló sọ náà tó pé ó yẹ ká dúpẹ́ àràsán atẹ́gùn fẹ́ ìjìyà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ òye ó ti tó mùsùlùmí gbé nínú ìjà kìrìsìtẹ́nì gbẹ́ nígbà yẹn tó lọ kọ níbẹ̀ lọ bá Sheikh Labeeb kó kọ́kọ́ dẹ́mu Islam Sheikh Labeeb kó láwọn kọ̀ndẹ́mu Islam èdè àsàlátù. máa lọ pé nǹkan tí wọ́n ń pè ọ̀rọ̀ ni wà láta àtàdù ẹ má kọjá àlà o mo ti fún yín ní line ẹ má wà kọjẹ́ line tí mo fún yín pé aláyẹ̀ náà kúmọ̀ lọ́wọ́ wà nílẹ̀ dínà lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin line tọ́lọ́ dúró nìyẹn pé ẹ bá àwọn kìrìsìtẹ́nì ṣe ẹ ṣe dára sí wọn ẹ ṣe dédé pẹ̀lú wọn ṣùgbọ́n ẹ má wà kọjá àlà o àlà o ni pé kẹ́ wá lọ ilé ìjọsìn àwọn kìrìsìtẹ́nì kẹ́ ẹ máa lọ bá wọn sìn tí wọ́n sìn wọ́n bá ànábì náà bẹ́ẹ̀ ànábì bá àwọn kìrìsìtẹ́nì ṣe tẹ́yìn tá à ń sọ yìí ẹni tí ó bá lágbàá yóò ní àkàrà kìtìrì rárá èsì Islam wà ní limitation ní limit pé ẹ gbọ́dọ̀ kọ́ dé eléyìí limitation àti setting náà níbi worship tó bá ti di ìbáadà kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe pẹ̀lú kìrìsìtẹ́nì ṣótí kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe kí ni tí kìrìsìtẹ́nì bá ń kú lọ tẹ́ bá rí ẹgbẹ́ ẹ̀rọ lọ́wọ́ bí kìrìsìtẹ́nì bá bèèrè lọ́wọ́ ẹ fún ṣùgbọ́n àlànà ni pé ibi tẹ́ ń sìn àníbá ń sìn wọ́n wá bá nàbì náà bẹ́ẹ̀ pé kánábì compromise bọ́dà wa tẹ́jẹ́ kọrin tẹ́ ń gbé àsíá Islam dáadáa ní akọrin Islam wa ká ló lóyún ayé ní ni àbóyún ayé lẹ́yìn sọ pé ń kọ́ ni ó ṣe ṣe àdákẹ́ ẹ tán sọ̀kò palẹ̀ lè ẹ tí wọ́n sọ̀kò palẹ̀ ó yẹ kó tí ń lórí fídíò ẹ̀ náà ni ẹ tán sọ̀kò palẹ̀ ó náà lè sọ pé àwọn ìwọ̀n wá sọ́dọ̀ lólu wọn lọ máa ṣojú fún lólu pé kó máa wo wọn lọ máa kámẹ́rà lólu àwọn náà láwọn tí tó kámẹ́rà lólu wa Islam ní kẹ́ ẹ bá wọn ṣe ó ní kẹ́ ẹ bá wọn ṣeré ó lè bá wọn dọ́wọ̀ ẹ̀kẹ́ ṣùgbọ́n wá sọ pé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni tí wọ́n sìn kí lẹ́yìn sìn dáwúdájú tó sọ fún wa gẹ́gẹ́ ni pé ẹ̀sìn ẹ̀yìn méjì kò jọra yín Kristẹni lẹ́tún tako yìí Kristẹni lẹ́tún tako yìí Kristẹni lẹ́tún tako yìí ṣé o dẹ́bìnrin kò sí tẹ́gbẹ́ Islam wọ̀ ó fẹ́ lọ jagun ó fẹ́ pa ogun tó wà ń bẹ̀ kó bá ogun wọn jà kóhun lè bá dúró lórí wọn ni iṣẹ́ tí Islam wá sí wáyé wá sí nìyẹn kó pa ogun tó wà nílùú tó wá ti bánu kóhun wá dúró lórí wọn ẹ̀yin wòlé láìtọ́ ẹ̀yin lẹ́bùn sẹ́sìjà olóògbé gbọdọ̀ jáde ìkànnì tí lọ bá Kristẹni láti lọ bá wọn ṣàjọyọ̀ ẹ̀yin lẹ́tún jáde Islam yóò fẹ́ kò gbà kẹ́ bá wọnú ṣọ́ọ̀ṣì kẹ́ bá wọn sìnkà tí wọ́n sìn ṣé ẹ̀dà sàtúndò lọ sìnjọ́sìn ní abúlé wa lọ́kọ́ ní fún wọn tó bá wọn sìnjọ́sìn gan ṣe tí ò dá ni dájúdájú ẹ̀sìn yìí gan ẹ̀sìn kan tó wọ́n wá láti wá tú ìran ká ni tá a bá ń sọ àwọn yóò mọ̀ wípé ìbàjẹ́ ó mọ̀ láti wá tú ìran ká ni ẹ̀dà sàlátù ń kọ́ ni Kristẹni pẹ̀sìn ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n wá dúró ìgbòdè kẹ́nà jáde okòrè kú túbẹ̀rẹ̀ lókòrè òun náà ti sọ̀rọ̀ lọ ẹ̀sìn yóò gbà kẹ́ bá wọn ṣe nígbà tí wọ́n bá mọ̀ pé òun ò lè báyàn ṣe ẹjọ́ tó sílẹ̀ ló bá wa àwọn bára wa ṣe nígbà tó kórè ibùdó ẹgbẹ́ yóò mọ́lẹ̀ lárúgbá wa lẹ́yìn tó dé làwọn ti bá wa ṣe èyí táwọn bá sọ ní wọ́n mú dání ìjọba sì gbà wọlé ní sí báyìí tí wọ́n dóbi àlàáfíà rú wọn ò dá sí táwọn mẹ́sàn-án bàtà dúró sọ́lẹ̀ táwọn jẹ́ kí ayé mọ̀ pé ẹ̀sìn yìí ó mọ̀ dẹ̀mọ̀ àlàáfíà rú ni ó mọ̀ kọ́yẹ̀ bọ́sàbúrò ó mọ̀ kọ́yẹ̀ bàbá sọ́mọ́ ni àwọn mùsùlùmí wọ́n pariwo sẹ́ẹ̀rí ìṣà àlàáfíà wọn láti jẹ́ yìí nígbà táwọn mọ́sẹ̀sẹ̀ ìdé ní òsà àlàáfíà mọ́ táyì bá ti bọ́ sí ìkú àlàáfíà mọ́ wà bọ̀ táwọn bá ti wá sọ̀rọ̀ padà gbà ní òsà àlàáfíà mọ́ gbogbo àwọn afáàlá yín wọ́n sì rí wọn náà tẹ́lẹ̀ bẹ́lẹ̀ sí báyìí wọ́n rí kó ń ṣe èrè wọn ò mú so sọ́ni gbogbo tó bá lù ìjẹ́ kí wàá láti di lọrin kó mọ̀ tàfà sínú mọ̀lẹ́ni bá dẹ̀ ó gbẹ̀yìn jọ mùsùlùmí kọ́ ọmọ yóò tó wọjà ẹ mú so Sheikh Labeeb ẹ mọ́ ọmọ yìí so ìndójútì ohun tọ́lẹ́tì ayélujára sàràfà aláwọ̀ pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ táyé pé tó máa ti rí kí ara àwọn tó jẹ́ mùsùlùmí táyé bẹ́ẹ̀ nìkan sí báyìí mo ò gbà yẹn wọ́n àti appreciate trade tí fáwọn gbé dání yẹn Islam gbà kan preach peace àdèmá sọ́lọ́ láì àwọn ènìyàn sọ Islam gbà kan preach peace
ó ti pẹ́ tí mo ti sọ pé Islam gbà pé peace ṣe peace ni peace kẹ́ mọ́ ìwọ́nu church Islam gbà peace ní ṣe Muhammad gba ẹ̀rẹ̀ lẹ́yìn sọ pé Muhammad ló ń gbà fún Jésù ẹ mọ̀ tọ́ra yín ọ̀tọ̀lẹ́bà Christian níjà ọ̀tọ̀lẹ́bà sẹ́yìn ṣèjà ẹ̀ táwọn sọ pé what is Islam àwọn kan náà àwọn kan mọ̀ wọn wà láwọn mùsùlùmí yẹn ẹ sórí Islam wa peace ni o kò sí peace ń bẹ aláyé ẹ̀sùn tọrọ kò sí peace ń bẹ ẹ̀yin lẹ́ ń lo peace ìwọ fúnra ẹ̀ ló ní peace ló ń fi peace ara tiẹ̀ tó wà ní àṣà bàbá rẹ̀ ló ń lò láti tó Islam ṣe Islam kò sí peace ń bẹ Islam fúnra ẹ̀ kò sí peace tí wọ́n abínibí peace tiẹ̀ tí wọ́n bímọ tó kójú ọmọ Yorùbá ni wọ́n ń lò láti correct Islam ẹ̀sìn táyé pé wọ́n á lò tún correct tiẹ̀ sẹ́sìn yẹn lẹ́ẹ̀kú mọ̀ gbọ́dọ̀ yé ni àbí wọn gẹ́lẹ́ kó gbọ́n correct ẹ̀sìn yẹn torí kó ti bẹ́jẹ̀ ẹ̀sìn yẹn lọ ẹ̀sìn yẹn lẹ́kó pátì ni ẹ̀sìn yẹn lẹ́kó pátì ni mo ìkọ̀lá ṣẹlẹ̀ Olódùmarè Islam yóò padà dùn gbàgbélẹ̀ Yorùbá. gbogbo ìdè blast yẹn gàṣọ láti torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì orí yóò pé ẹ gbẹ́dùn ẹ sick gbogbo ìdè blast yẹn ẹ dẹ̀ bu torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì and so what ṣé òun ni mùsùlùmí àkọ́kọ́ tó wọ́n kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ni àwọn afọwọ́ àgbàgbà lẹ́yìn báyìí wọ́n ti lọ ṣe wáàsí ní ṣọ́ọ̀ṣì rí Sheikh Buhari Musa wọ́n ti ṣe wáàsí ní ṣọ́ọ̀ṣì rí bàbá wa mọ̀lánà Sheikh Muhammad Taofik Akígbàgbó wọ́n ṣe wáàsí táwọn sẹ̀lẹ́sà pè wọ́n lóní wáàsí so ṣé tọ́wọ́ tí wọ́n sọ wọn ṣòfin kó má lọ àbí àwọn mùsùlùmí àti mú nǹkan lè kókó ju o bá ṣe máa frustrate máa nìyẹn tó máa fi kúrò ní Islam ẹ filẹ̀ o ilé kókó àwọn mùsùlùmí ti ń pọ̀ ju o ẹni sùgbọ́n ti báyìí àwọn máa drag onítọ̀hún seriously ni ẹ fi ìrẹsà látúlẹ̀ o artist ni o ẹni bọ̀dì ló lè pè tó dẹ̀ máa bend. ọ̀rọ̀ nípa èrè àsálátù ó lẹ́yìn Nàìjíríà you are not allowed to think with your brain. Nàìjíríà ó ní wọ́n ti gbọ́dọ̀ dictate ayé èèyàn fún yàn especially nípa ẹ̀sìn gbogbo ẹ̀yin àáfà bẹ́ẹ̀ ń bú èrè àsálátù àìníṣẹ́ ní dà yín láàmú tó bá jẹ́ pé ẹníṣẹ́ ni kò sí nǹkan kan tó kan ẹnìkankan pẹ̀lú ẹ̀sìn tí ẹnìkankan bá ń sìn tí èrè àsálátù bá deviate ẹ jẹ́ kó lọ wọná tẹ́nìkan bá deviate ẹ jẹ́ kó lọ wọná kí ló dé tá à ń gbé ayé mọ́yìn rùn mọ́ kọjú síwájú mọ́ dúró sẹ́yìn. Why is everybody thinking for God? Kí ló dé tí everybody ń thinking fún Ọlọ́run? Pẹ̀lú the same thing tó ṣẹlẹ̀ sí èrè àsálátù yìí ó ṣẹlẹ̀ sí bàbá wa Buhari ọmọ Musa few years back. Ní ìgbà tí bàbá yẹn lọ tó lọ preach níbẹ̀ Islamic way ló fi preach kò tẹ́ àwọn èèyàn lọ́rùn. Kí ni problem wa? Èrè àsálátù ló ní ayé ara rẹ̀. Olólàlìjẹ́ náà tó bá ṣiṣẹ́ débẹ̀. Olóníná tó bá jẹ́ pé iná ni kí ló kàn yín pẹ̀lú pé nìkan fẹ́ wọná. In Nigeria we just want to nǹkan tá a fẹ́ ṣe ní Nigeria ni wípé we want to control. tó o bá ronú bí àwọn èèyàn ti ṣe ń ronú àwọn èèyàn ò mọ bú ọ why kíní kan wà tó jẹ́ pé mi ì tí ì clear tá a bá rí ẹni tó poor ní Nigeria àní help rẹ̀ ṣùgbọ́n tá a bá rí ẹni tó múfù láti bí ẹ̀sìn kan sẹ́sìn kan a máa bínú ẹ fọ olúkálùkù kalẹ̀ olúkálùkù ló níná tó fẹ́ wọ̀ olóṣì ní àlìjánnà tó fẹ́ wọ̀. ọjọ́ kan wà mo lọ wọ́n invite mi kí n wá give lecture níbì kan mo wọ English wear tí mo wọ kamiso ó dé bíi ọrùn mi ò sì yọ kalẹ̀ everything ó wà okay picture tí mo wá yà níbẹ̀ àwọn èèyàn wọn ò gbà kí n gbé lecture yẹn síta torí wọ́n sanwó fún ni picture tí mo wá yà níbẹ̀ mo wá put ẹ̀ síta wèrè kan sọ wípé Mariam ọtorí ilé ayé ọfi ìjáàbù kalẹ̀ àìníṣẹ́ ló ń dà yín láàmú ẹ̀ níṣẹ́ tó bá jẹ́ pé ẹ̀ níṣẹ́ ni ẹ̀ ní máa ṣe gbogbo náà dandan tẹ̀sí yìí it is my responsibility to dress ní ọ̀nà tí yóò buyì kún mi ọjọ́ mi màá lóbòrí ọjọ́ mi ò ní lóbòrí kò pa ẹ̀sìn mi lára let everybody live èrè àsálátù to his own faith ẹ jẹ́ kó lọ wọná tó bá fẹ́ wọná let us breathe ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ̀yin pí Ọlọ́run ẹ fèrè àsálátù kalẹ̀ ẹ̀yin kọ́ lẹ sọ lórúkọ rẹ̀ ẹ̀yin kọ́ lẹ kọ́ lórin tí ń kọ yóò jẹun ìtẹ́rí àsálátù lọ ṣe business ni work is different from religion ibi tán bá ti pè é ibẹ̀ ló ti lè lọ kọrin òun ló ní láti lò ó kí ni nǹkan tó ń bọ́kàn rẹ̀ rò ibà ẹ promote Christianity ló pọ̀ jù lórí ẹ̀pẹ̀ ibà ẹ promote Islam Islam òun tún ni the fastest growing religion tó wà lórí ẹ̀pẹ̀ bíi 4,000
type of religion ó la ní ibẹ̀ ni Buddhism wà, Gagaism, Kulism, Kakansim, Korokansim, Kakangassim. àwọn kan wà ẹnu nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n kàn ń sojú báyìí Ọlọ́run sì ń gbẹ̀sìn wọn. ẹ folúkálùkù kalẹ̀, ẹ jẹ́ ká ṣe ayé wa nílẹ̀ Yorùbá. ogun yín ti ń pọ̀ jù, ogun yín ń pọ̀. Leave us, let us breathe. ẹ̀yin kọ́lẹ̀ mọ̀ jù, kò sẹ́ni tó rí Ọlọ́run rí, kò sẹ́ni tó rí rí. ẹ fèrè àsálàtù kalẹ̀. ní àti Ọ̀sáfíìsì TV ni a ti mú fọ́nrán ìwá fún wa bó ṣe ń lọ láàrin àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bá ti mọ èrè àsálàtù gẹ́gẹ́ bí akọrin mùsùlùmí tó lọ kọrin ní Sẹ̀lẹ̀. àwọn àáfàá gbógun dìde sí àwọn mùsùlùmí rẹ̀ ti jáde nípa ẹ̀yìn àáfàá tí ó ti pọ̀ jù. ẹ gbọ́, ṣé èrè àsálàtù ó jẹ̀bi àbí kò jẹ̀bi bó ṣe lọ kọrin fún àwọn Sẹ̀lẹ̀ fún chọ́ọ̀chì? ṣé ó jẹ̀bi àbí kò jẹ̀bi? ẹ̀yin náà ẹ dá sí báwo lẹ ṣe rí sí, kí lẹ rí sí. bákan náà ẹ bá wa láìkì fọ́nrán yìí. ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe, ẹ bá wa subscribe, kẹ bá wa tẹ notification bell tó bá ti mú fọ́nrán tuntun wá fún wa, á tètè máa bọ́ sójú ọwọ́ wa máa ta lólobó pé a ti ní fọ́nrán tuntun fún wa. ẹ ṣeun, ó dàbọ̀.